wọ́n sọ fún pé mo mọ bí ṣe máa tọ́ ọmọ mi ṣé bí mo ṣe tọ́ wọn ni àbí mo ẹ́fà nù ẹ́ rí. wọ́n bí báwo ni mo ṣe tọ́ ṣé kìí ṣe bí mo ṣe tọ́ ẹ ni mo ṣe tọ́ òun ni. a máa ń pọ̀rọ̀ olú ìlóru ó máa ń láró inú. tó bá gbá ẹwọn pàfọ̀ náà tì ní kò ná mi lẹ́nì tí. mo fẹ́ gbé èèyàn sùn mí náà lọ sọ pé ọbẹ̀ pé níbẹ̀ dákun tí ọ̀kadà ló fẹ́ fi gbé lọ ní àbọ́kọ̀. Are you normal? Are you alright? You're telling me to check what I asked you to do. ibi bí o ní ara fún mi náà àbí bí o ní mo ti mọ̀ pé bàbá rẹ ọ̀tá ajé. Abọ́sẹ̀lẹ̀ tèmi nìkan. Oh wow, sorry. ìbéèrè wo ni ṣẹ́rù ń bá yín. mi ò fẹ́ bílíf pé oúnjẹ tí mo fi sí kíṣìn láti jẹ lẹ́bù fún ọmọ yín tó ń jẹ. ok since tó fi kó fẹ́ jẹ ń bẹ̀ ni wàá lo fast track. olóṣì olóṣì ọlọ́ọ̀dẹ dáadáa olú ti rí wọ̀ ẹ́ o. I am very disappointed at you. báwo lè ṣe máa pe kinní yìí. Ọlá, you bad. Ọlá, come back here. Come back. Ọlá máa lọ. iṣẹ́ tèmi tí mo bá wá síbí òun dẹ̀ ni mo kojú mọ́ sórí tó bá wọ̀ kó máa tójú wọlé kiri òun ló ń ṣe yẹn so jọ ìwọ ló máa rí gbogbo ẹ̀ mi ò lè rí. ọlọ́run wọn àgbà wọn ní ẹni tó kú àtẹni tó sọnù wọn á ríra wọn lọ́jọ́ kan. Exactly.